Àtẹni tí ẹ̀kọ́ òkèrè bí wọ́n ti máa dùn lọ́dún ọmọ ẹ̀kọ́. Ìyá ọ̀la ẹ̀jẹ̀ ọmọ bàbá ọba. Olómi àgbẹ̀sí ológo. Ẹ̀kúta yìí gbé ìdíjà. Bàbá mi ọmọ mẹ́ta ọmọ ọ̀gẹ̀dẹ̀ lómi. Ọmọ onímọ̀ pàṣẹ ẹlẹ́sẹ̀ ànágbè mi. Ọmọ onílé ọ̀gbìn ní ọbẹ̀. Ọmọ ìdíjà mẹ́fẹ́ sùn dàgbà. Káyọ̀ tó bá kù ọmọ bá. Ọmọ bẹ́ẹ̀ ló àgbà tó kú ṣọ́ṣọ́ṣọ́. Lẹ́lẹ́gẹ́ alẹ́ ní ìjọba tó fẹ́ bẹ́ẹ̀ pàápàá. Lẹ́lẹ́gẹ́ tó ní ìjìlá ìjẹnikẹ́ni. Ọlọ́dà ègbò ọgbà àwọn pẹpẹrẹ ni. Ọmọ onímọ̀ pàṣẹ iná ẹlẹ́sọ̀rì ànádọ̀rù ni. Ọmọ gbẹ̀dúkà mẹ́tẹ̀sùn. Kálẹ̀ lórí fọ́pù ọ̀hún ni. Ọmọ onílé sùn. Ọmọ àgbẹ̀lẹ̀kùnlé títí kí ṣe bí òye. Láti mọ pé nígbà ìwà máa gbé nílé ọ̀dọ́ ọlọ́jọ́. Jẹ́ olóyè ní bàbá ẹ̀yẹ. Ẹjọ́ kìtì bí ẹni ṣọ̀gbọ́n ọmọ náà lọ́jọ́. Ọmọ àrà ní ìlẹ́gbẹ̀. Lọ́jọ́ sì lágbára. Òpèrè àjọ́dẹ̀ bá sọ̀rọ̀ yìí. Òpèrè àjọ́dẹ̀ bá ṣe é ní. Ìṣẹ́jú ọmọ ẹ̀rọ ìṣọ̀gbọ́n ìgbàṣẹ́. Tẹ́gbọ́n pẹ̀lú ní ọ̀yá ní. Ṣùgbọ́n ìgbọ̀yá ní. Tẹ́gbọ́n pẹ̀lú ní ìgbọ̀yá. Ṣùgbọ́n ẹ̀rọ tó lọ bá àfẹ́ ìlọ́ṣọ̀ ọmọ akébáyé. Ọmọ jẹ́pọ̀ ọmọ tó bá ìrúkọ. Ẹlẹ́gbẹ̀ẹ́ ní ọjọ́ ìdàkùnjẹ́ ọmọ tó lọ́wọ́ tó ọmọ wọn lẹ́yìn. Orí bẹ́ẹ̀ mo rí bàbá bàtà yìí. Ó dàkìtì bí ẹ̀mí ṣọ̀gbọ́n ìwọ̀n mo bá láìlẹ́gẹ́. Ilé ìlẹ́ta odò ọmọ àrẹ́gbẹ̀dẹ̀ wọ́n mi. Ọmọ ìdílé àtàjànà tí tún ọdẹ níta léṣí. Ọmọ mẹ́rin ẹlẹ́gbẹ̀ẹ́. Ilé ọmọ nílé lọ́wọ́ ìjìdínà ọ̀gbẹ́. Kábíyèsí náà lẹ́gẹ̀ẹ́kù lọ́ta àgbọ̀nwọ́dẹ. Ilé ọlọ́ta odò ọmọ ọmọdé wọ̀ ní òbí. Ọmọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkọ́ni onímọ̀ pàtí náà. Ìkọ́ni lẹ́sẹ̀ ní àgọ́dọ̀ òun ni. Lẹ́gẹ̀ ọba bàbá ọba. Bí wọ́n tún kí ó fẹ́ àbúrò máa kí wọ́n gbà lọ. Àbọ̀ olówó là máa máa kọ. Àbọ̀ ọmọlẹ́dọ̀ kan tẹ́rẹ́. Àbọ̀ ọmọlẹ́dọ̀ kan tààrà. Àbọ̀ ọmọlẹ́dọ̀ kan ọdún kan. Tó ṣọ̀rọ̀ lẹ́yìn tó lọ ṣọ̀rọ̀ lẹ́yìn ó dàkúnlẹ̀ òṣìlẹ̀ ló dàgbà. Àbúrò nífẹ̀ẹ́ ọ̀rí. Àbúrò nífẹ̀ẹ́ ọ̀rẹ́. Ẹgbẹ́ kí wọ́n ká kí wọn nífẹ̀ẹ́ ọ̀rí. Àìmọ̀rẹ̀ ká kí wọn nífẹ̀ẹ́ ọ̀rẹ́. Gbogbo kò bẹ̀rẹ̀ láti wọn nífẹ̀ẹ́ ọ̀rẹ́. Tó ní ọmọ onílù kan bàbá tìrì bàbá. Àbúrò onílù kan bàbá tìrì bàbá. Ìbáraẹ̀ lọ́dọ̀ bàbá mi. Ọba tó àlù rẹ̀ bọ̀. Adúlọ́dún ní ìjẹ́kọ́ bàbá tẹ̀sán tó jẹ́ bàbá lákìtì mi. Tí mi ò dé láwọn onígbàdùn là ló jẹ́ ọmọ gbogbo ọjọ́ ọmọ. Ilé ọmọ lọ́tọ̀ ọdún ọmọ àlọ́dẹ́dẹ́ wọn náà mi ọmọ afọ̀dẹ́dẹ́ ẹgbẹ́ mọ́jọ́ náà ìtẹ́ni. Àbúgbàgbà lẹ́kùn wọn lóyún. Ọmọ nípa ọkọ̀ àjínà ìdáwọ̀ ẹlẹ́sàn lọ́dún ìgbọ́mọdé àfìlíjà. Àfikọ́jú yẹjọ́ ìgbàdùn àfikọ́ ọ̀gbọ̀dẹ́ yẹ̀dùn kóòtù. Àwọn ẹlẹ́gbẹ́ ọdún náà ní ọmọ kọ̀ọ̀kan. Àwọn ọmọ yóò máa wà ìwọ àkàlàmàgbò kò tiẹ̀ gbọ́dún jẹ ní ìwọ àkàlàmàgbò kò tiẹ̀ gbọ́dún jẹ ní olúwàbíyàn lọ́dún rẹ̀ yóò máa wà. Kí ìwọ ọ̀tà kí wọ́n dẹ̀ fi ibi tí oríṣi ọlọ́pàá ti máa jáde ń bẹ̀ kí wọ́n kì í. Ìjà ló kì í, orí ló kì í, òsì kì í. Àwọn nǹkan tí àyẹ̀wò ń bẹ̀ tí ọba bẹ́ẹ̀ ṣe ń dé èèyàn wọ́n á kó láti ìpìlẹ̀ ṣẹ̀. Ibo ni wọ́n ti ṣẹ̀ wá kó tó dọ̀tà. Wọ́n ti ọlọ́tà àkọ́kọ́. Wọ́n ti ìlú ọ̀tà wọ́n á fi ọlọ́tà àti ìsìn wọ́n á fi káàdì ẹ̀. Nínú gbogbo tí a ṣe àyẹ̀wò ẹ̀, ẹni tí ó gbé ipò kẹta, àwọn ní ìlú Òsì, eléyìí tí Jímọ̀ Adélọ́wọ̀ tí ó ṣe aṣojú wọn. Ẹ bá wọn gbé ìwọ̀n lọ́sẹ̀kẹsẹ̀ jọ, ẹ bá jẹ́ bá wa. Ó yọ sí Nàìjíríà,
àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí lọ́dún tó ń bọ̀ àtúntò báyìí lọ. ẹgbẹ́ bẹ̀rẹ̀ pé ẹni tí ó gbé ipò kẹta ó kọ iye rẹ̀ fún wa. ọkọ̀ ló tún àná wà lọ́dọ̀ nínú ọ̀yà ẹ̀rọ àgbẹ̀ ìlú ọ̀wọ́ ṣéèkì ọ̀gá. Ipò kẹta ni ẹ máa gbà lójú gbọ́ngá bí bóyá jùlọ. From my own side here, now from that side here, that is that. Àwọn Súdà ṣìyà àwọn olówó ṣe agbátẹrù. Bóyá ẹ̀fà lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní ẹgbẹ́ ìkọ́mọdé. Ipò sójú. Wọ́n ní ìkọ́mọdé tó pọ̀ sí. Ọ̀rọ̀ mọ̀tì. Third position ọ̀rọ̀. Ipò sójú. Ìjọ náà ni wọ́n bá lọ́wọ́ ìpòkejì. Èyí náà ló dé ipò kejì. Ipò kìíní ìjà náà nítorí pé ìjà ló bẹ̀rẹ̀ láti Ifẹ̀. Ó padà sí ìyájí ìgbókò. Ó wá parí ìpínlẹ̀ lọ́tà. Bálẹ̀ bẹ̀rẹ̀ ní Ipò kẹta. ọmọ wa fún ọ ní ìṣẹ́. Ó yẹ pìrìsẹ́ǹtì àtúnwá o. Ó yẹ ẹgbẹ́ fún wa. Ọ̀ṣun, at this point, we no wasting part of our time. Àtúntà. Ẹni súnmọ́ bá oúnjẹ gbádùn ọba. Ẹni súnmọ́ bá oúnjẹ gbádùn ọba. Ẹni súnmọ́ bá kàbírù. Ọba lálẹ́jẹ́ ẹni súnmọ́ bá ló ń jẹ gbádùn ọba. Mo ní ẹgbẹ́ ọba wá. Àní ẹgbẹ́ ọba wá. Come out, like that text. Come out, Tani Professor ọba lálẹ́jẹ́. Tani ọba tiwa ọba lálẹ́jẹ́. Tade lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ ọba lálẹ́jẹ́.
Thank you.